ẹ wo lórí rẹ̀ ẹ̀dá ẹ wo lórí rẹ̀ ẹ̀dá àwa kí wọ́n bí ẹ wò ó ní wọ́n ń wò ní YouTube yìí wọ́n lè play ọ̀rọ̀ yín kan máa play ẹ̀ nù ilé torí kò láǹfààní kankan tó fẹ́ ṣe inú ayé ẹ̀dá. Amúkáwí lọ́ba níkà ó wá ń sọ̀tàn. Of Ogbomoso land past chief imams from 1818 to date. Ó wá ń sọ̀tàn tí ó wúlò ìtàn tí ó ẹgbà tẹ́jẹ̀ mọ́ẹ̀mù kíní kan kí lẹ̀ ń fáìtì fún gangan. Kò ní ṣéwù tó jọba lọ ṣéwù tó jọba lọ. Àní mo ti ní ẹ mọ̀mọ́ wíńtà ní kẹ́ mọ̀mọ́ ṣe mọ́ náà nu aláìgbọràn níyìn wọ́n fi lomi ń dá sí i kútúbà nu o tí n tó sọ fáwọn ọ̀gá àwọn náà tó pariwo nígbà tó pé wèrè làwọn náà wọ́n tó pariwo hey ó ní ó tó gbẹ́nu wọn sọ níbi tí ń ṣe kútúbà pèsè bí ṣéwù ta ní kẹ́ mọ̀ wí náà lẹ́sìn tó ń wí wọn. Amúká ó jẹ̀bi ò bá tiẹ̀ ṣe pé ká wá mú ẹ sọ́wọ́ tààrà. Àwọn ló ń pè ní ọmọ òun kábíyèsí ẹ sọ fún pé gbogbo ọmọ mi ni wọ́n pé ká máa bọ̀ wá. Mọ́ọ̀mù lọ bá gbogbo mùsùlùmí kódà fi jẹ mọ́ọ̀mù láàfin ìmọ́ọ̀mù ni bàbá rẹ̀. Mọ́ọ̀mù ìlú kìí ṣe ìránṣẹ́ ẹnìkankan ẹnìkan tí ó ń ránṣẹ́ lọ́lọ́run tó gbéṣẹ́ fún ẹni tí wọ́n ránṣẹ́ lọ lẹ́yìn ọlọ́run ẹnìkan kan kò kìí ṣe ìránṣẹ́ ẹnìkan ṣe ti báyìí nísìnyí sọ ìmọ́ọ̀mù kìí ṣe ìránṣẹ́ ẹnìkankan torí pé ìmáàmù ni àmírù gbogbo mùsùlùmí